ayọ̀ mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó lóhun yóò ṣàánú fáwọn tóhun yóò ṣàánú fún. Àánú lórí gbà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ màámi Priscila Adeyemi o. Àánú Elédùmarè ò wá ní ká kúrò lórí rẹ̀ láṣẹ àdáni wáyé. Àwọn nílùú Ikorodu máa dá gọjọgọjọ dún ẹ lóde. Lẹ́ọ̀ ará gòdò ọmọ àjọgẹ̀dẹ̀ má mọ̀ mi ọmọ alówó lẹ́kọ̀ọ́ òyìnbó tó dé o. Òyìnbó dé tán owó ẹ̀ pọ̀ sí i. Ọmọ ẹlùkù mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìmọ̀lẹ̀ afẹ́lẹ́jà ọmọ olóbìnrin rọgbàrọgbà ọmọ dúdú tó mọ bẹ́ẹ̀ ṣe ò sí nílé o. Pupa tí ò mọ bẹ́ẹ̀ ṣe ló wà nílé. Ọmọ ẹrẹ́yẹ márùkò arókò tó ẹyẹ ti fò lọ. Ọmọ agápá mú ṣeré o. Ọmọ gẹ̀ẹ́sẹ̀ múyàn ọmọ olómi méjì ikọ̀ mímu ikọ̀ àìmu. Ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀ pọ́nmi èmù rẹ̀. Ọmọ ṣòwò aláṣùṣù ọmọ alówó lẹ́kọ̀ọ́ òyìnbó tó dé. Òyìnbó dé owó ẹ̀ pọ̀ sí i. Mo ní ọmọ dá gọjọgọjọ màámi Priscila. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ aya olùṣọ́gá Adeyemi. Dèbò délé ọkọ tó fẹ́ ọláya nílùú Ṣàgá Olómù. Ọkọ rẹ̀ lọ́mọ àgbọ̀wọ́ àgbọ̀tẹ̀ joyè. Ọmọ àbòkú olókùú bìrìbìrì. Kókú náṣọ ìṣọ̀tẹ̀ má bò. Kókú náṣọ ìṣọ̀tẹ̀ má bò. Ọmọ akẹ́nigbó ọkọ rẹ̀ lọ́mọ akẹ́nigbó. Kẹ́rù bàrà ọ̀nà òun náà lọ́mọ mẹ́mú máa fi ń wìn. Ọmọ bá nítòkù lọ́kọ tó fẹ́ ọlọ́yà. Ọkọ rẹ̀ náà lọ́mọ bàrẹ̀ rẹ̀gbẹ̀rú ẹrú kó lọ́wọ́ ọjà wá bóyá ọjà àti ìtú. Ọkọ rẹ̀ lọ́mọ ní kókó àròkọ ó tó ṣọlá. Ọmọ òṣìbàtà fojú dẹ́gun ọmọ láǹtẹ̀ lọ́pọ̀ kílẹ̀ ọkọ tó fẹ́ ọláyà. Màámi Priscila Adeyemi ọ̀ṣọ́dún òní náà ó tún ṣe mí sí i láṣẹ Elédùmarè ọba. Ìwọ tó ṣọgọ́ta ọdún ló tún ṣọgọ́rin ló tún ṣọgọ́rùn-ún. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ó ṣọgọ́fà láṣẹ Elédùmarè ọba. Ibi oníbà ojú rẹ̀ ò ní rí bí ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Kò sí bó ti wù kó pẹ́ láyé tó onímọ̀ sáré ọmọ láṣẹ àdáni wáyé. Ire lójú owó rí ojú rẹ̀ ò ní rí bí ojú rẹ̀ ò ní rí bí láṣẹ Elédùmarè ọba. Ó wá ní fàìsàn ló gbà láyé. Àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe láṣẹ Elédùmarè ọba. Àtiwọ́ àtọkọ rẹ̀ ẹ ó túbọ̀ pẹ́ fúnra yín. Iṣẹ́ àwọn ọmọ yín tí ń ṣojú yín yóò túbọ̀ máa ṣojú yín ni láṣẹ Elédùmarè ọba. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe láṣẹ àdáni wáyé. Ìwòye àmọ́dún àníkún owó àníkún